ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ but mi fẹ́ kó pọ̀ mi fẹ́ gbà wá lásìkò ó ní pé mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ará Ìlọrin ẹ̀yin ará Ìlọrin ṣé ọkùnrin Àjàjà Sàdínì yìí ṣó ti tóbi ju ẹni tẹ́ lè pè sákèsí lọ ni ó ń sorí burúkú bẹ́ẹ̀ yẹn láti tako ntọ́ba Ìlọrin sọ gbogbo yẹn dẹ̀ ń wòran on a daily basis ló fi ń wúwa lórúkọ pé òun ń sọpọ́tì àfa òun fẹ́ gbìjà àfa òun gbogbo tó ń ṣe yẹn wàláì mo máa ń ṣe ju ẹ lọ a máa ń ṣe ju ẹ lọ wàláì tàláì tá máa kàn àfa ẹ lábùkù tí ó sì ń kankan tí ó ṣẹlẹ̀ tá máa gbọ́ wọn gbogbo táwọn àdé máa sọ pàtà àfa ẹ báyìí àwọn èèyàn máa tẹ́sítì sí pé òdodo ló ń sọ ó rò pé ó mọ̀ ọ̀rọ̀ sọ ó rò pé ó mọ̀ wá wù ó rò pé ó mọ̀ wá àfa ẹ̀gbọ́n á pè é báyìí pé àwọn òun ẹ̀ ń ṣe gbogbo orí burúkú tó ń sọ ẹ ṣé lára náà ló bá tiẹ̀ jẹ́ débi tó dé ṣé lára náà ni ìlara náà ni olówó tó dé fídíò kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó rà fáìn náà máa jẹ́ kò sí nǹkan tó kémi o jàmọ́ ìjà jọ gbọ́n tó lórí burúkú sọ. gbogbo ọlá tó wọlé ní ọ̀dà o ti lọ́lá o ti lówó o ti ní gbogbo nǹkan wá dákọ̀ ara rẹ nìkan. wọ́n bá àwọn àgbàlagbà kún o ò ní yàtọ̀ sí àwọn olórin táwọn náà lówó. ẹ̀yin náà gbọ́rọ̀ pònú tó lè sọ kó yọ orúkọ àwọn àgbàlagbà kó ní orúkọ àwọn àgbàlagbà wo ló ń sọ pé kó yọ kúrò àfa ẹ̀ tó ń ran ẹ̀ ń ṣe àbúrú sọ pé kó náà yọ orúkọ bàbá rẹ̀ kó ní orúkọ tó ń jẹ́ tó bá rọrùn bẹ́ẹ̀ ìjọ tí bàbá wa àgbà Sheikh Mufti Diyar àfa àgbà fún gbogbo Olúlọrin àtàgbègbè ẹ̀ lápapọ̀ ọjọ́ tó ti jó orúkọ wọn ìjọ ló gbọ́ tán fi kún ara orúkọ wọn pé ọmọ bàbá Lágége rí ìjọ ló gbọ́ rí ṣó rí oníkìtìpá rẹ̀ náà ló ń jẹ́ tó bá tó wá yọ oníkìtìpá yẹn kúrò ń bẹ̀ sórí Sùláìmán yẹn lásán ó tó bàbá oníkìtìpá yẹn àwọn náà fún agboolé wọn lórúkọ àwọn làwọn èèyàn mọ́ta ló máa wọn bàbá wọn lánàá ọ̀gá àti ẹ tí wọ́n ń gbìjà yìí tí ò bá sorúkọ bàbá rẹ̀ ní orúkọ rẹ̀ kò lè jẹ́yàn òdodo pọ́nbélé kò dání nǹkankan wọn dání nǹkankan tó dá àtàchì mọ́ orúkọ tiwọn nìkan tó wáyé pé bàbá wọn ò rí mọ́ ṣe rí yẹn ni wàláì tàláì bóyá wọn Ọlọ́run mọ̀ sẹ́ tí wọ́n bá mọ̀ ṣe sórí ọmọ sàn ni ẹ já máa gbórí burúkú tó ń sọ lọ́nà. abẹ́gbọ́ ọ̀hún kúkú tí ì lówó táwọn Davido ọ̀sá àfa àwọn yíyà yìí lọ́dọ̀ wáyà yìí tó tí ì lówó tó Davido àbí èwo tó ní ọ̀kan báyìí Wizkid abẹ́gbọ́ àwọn yìí ti lówó débi tẹ́yìn lówó dé ìwọ́n náà wá lọ já àfa ọlọ́run wá fowó kún já àfa rẹ̀ ọ̀wọ́n àwọn òwú pé nígbà tí wọ́n já àfa tọ́lọ́run fún wa lówó yá àwọn náà ti di àti ní sèkìlá àwọn náà ti àráì individual ti wá gan àwọn náà àti tó lè tọ́ka pé báyìí làwà ọ̀wọ́n ní kó ẹwà sọ pé ẹni kọ́ yóò kọ gbogbo àwọn àfáàrí ọ̀bẹ lára rẹ̀ wọ́n yọ kó mẹ́ ọwọ́ yẹ kó kọ́ ara rẹ̀ nìkan náà ni wọ́n máa gbé kì ó ti wọ́n ẹ̀rí bí wọ́n. Àjàjà Sàdínì sórí páláyé bàjẹ́ ni ẹ báwo ló ṣe possible kéèyàn yorùkọ èmi kò ní kí n yorùkọ bàbá mi kò nu orúkọ mi for what ṣó nǹkan ló bí mi ni ṣó rọrùn ni ẹ sọ pé káàfáà rẹ náà yorùkọ bàbá rẹ kò nu orúkọ tó ń gbé káàkiri kòrò fún lásán báyìí ní òkú gbogbo ohun táàfáà rẹ dà lónìí gbogbo ojú táwọn èèyàn fi ń wò lónìí gbogbo àpọ́nlé táwọn èèyàn ń fún lénìí orúkọ bàbá rẹ ni wọ́n ń wò mọ́ lára kò ní nǹkankan orúkọ bàbá rẹ ni wọ́n ń wò mọ́ lára iṣẹ́ tí bàbá rẹ ṣe àpọ́nlé rẹ ni wọ́n ń fún ààyè tó jókòó sí yẹn òun làwọn èèyàn fi ń pọ́nlé tẹ́ bá lè ya olórí burúkú tó bá sọ̀sọ̀kúsọ ó gbọ́gbọ́kúgbọ̀ àti wọ́ àti tó pèlà rẹ̀ lónílé rẹpẹtẹ yẹn ẹ̀yin lẹ́ẹ̀ dáná gbàrú tẹ́lẹ̀ bá dẹ̀ mú yín so tẹ́ bá ṣe ń gbé wá báyìí àbá máa ráàyè láàrin oṣù kan ìjọba bá ráàyè náà lè máa gbèsè kò sọ̀rọ̀ lórí ẹ̀ olórí burúkú ni èyí tó pèlà rẹ̀ lónílé rẹpẹtẹ yẹn náà kó bọ́ta báyìí láti gbà tí Sheikh Adam ti wà láyé bàbá Kamaludin ti wà láyé ó wà lára àwọn tó máa ń jáde lọ lọ́dún yẹn tí ó lọ dọ́gbọ́n rìkọ́dù ohun tí bàbá Kamaludin bá ti wá láti lọ ni wá ṣe wá sílé kù ó wà lára àwọn tí ó lọ máa gbé information bú tí ó lọ máa gbé fún Sheikh Adam pé ẹ̀gbọ́n tí lágbájá sọ ń pa yín ẹ̀gbọ́n tí lágbájá tó sọ ń pa yín sọ pé kó bọ́ta kó búra kó mọ́ látúbọ̀tán dáadáa tó ń bá ṣe bẹ́ẹ̀ rí yóò sọ bọ́ta àwọn olórí burúkú tí wọ́n dàrin àwọn bàbá méjèèjì rú ìlẹ̀ṣẹ̀ kí wọ́n ṣàdúrà fáwọn bàbá wọn ta ló nídìí àdúrà orí burúkú tó ń ṣe ṣé bí wọ́n ṣépè lọ́dún yẹn pé àwọn tó dàrin àwọn bàbá méjèèjì rú wọn ní látúbọ̀tán ṣé wàá hàn lára yín ṣé wàá látúbọ̀tán àti bá túbọ̀tán náà ni gbogbo tá à ń rí tí gbogbo ẹ̀ ṣe ń rí wo bó ṣe rí ṣé báwọn yòókù ẹ̀ ṣe rí nìyẹn àwọn classmates ẹ̀ yòókù ṣe bá ṣe rí ló ṣe rí yẹn tábà sí pìtàn nísìn 1978 èmi mo wà lẹ́dọ̀ bàbá kan wo babalájá gbogbo tó ń sọ yẹ àfa rẹ ló bá wí kò bẹ́ẹ̀ ní kankan wí alhamdulilayi nínú ìjà àfa lẹ́ni nílẹ̀ tó mọ́ lẹ́ni tá máa sọ̀rọ̀ àwọn afá tọ́lọ́ ń gbà fún tọ́lọ́ ń kẹ́ oníkíjìpọ̀ wà láàrin wọn tá máa rántí àwọn bàbá àtànà mọ́ àfa tiẹ̀ lára ni kò sí nǹkan kan tó dá sí kàwé ilé kéwù náà ni
kí wàá ní nǹkan tó wà spectacular tó rọ̀ mọ́ orúkọ wọn wàá ní nǹkan yọ orúkọ wọn dárúkọ Davido Wizkid ẹni tó máa ń sọ̀rọ̀ àwọn tó ń kọ hip hop tí wọ́n lówó wọ́n mú Wizkid wọ́n mú Davido fine tó máa ń sọ̀rọ̀ àwọn àfa alálùbáríkà tó lọ ń gbà fún àfa tiwa wọn dárúkọ àfa gbà ó wà ń bẹ kò ṣe parẹ́ wọ́n máa wọn Sheikh Ibrahim Abdul-Majid ọmọ ẹlẹ́yà sóòrí àwọn àfa méjèèjì tí mo ń dárúkọ ìbó ṣe rí ni sóòrí wọn ni a kò sí comparison láàrin àwọn méjèèjì o ṣùgbọ́n àwọn àfa tiwa tó ṣe mú yan gan la ń dárúkọ yẹn àwọn bàbá wa tó ṣe mú yan gan àwọn bàbá alálùbáríkà kí wọ́n á yọ ti Sheikh Ibrahim Abdul-Majid kúrò ń bẹ kí wọ́n á mọ̀ sọ̀rọ̀ bàbá mufti nìkan ṣé kò tó mú bàbá rẹ̀ jáde play fídíò bí bàbá ẹ̀ ṣe lo ayé bàbá ẹ̀ play fídíò bí bàbá ẹ̀ ṣe lo ayé kárí orí burúkú táwọn bàbá ti ń ṣe lánàá òun ló ràn ẹ̀yin ọmọ lónìí wo bó ṣe ń lògbèsè ayé ta ló lè fi ẹ tọrọ ọmọ kéèyàn jáde báyìí nínú àáfàá tó ń gbìjà gan ò lè sọ pé báyìí ẹ ṣe rí ní káyọ ọmọ òun ṣe rí kò possible wá jáde wá ṣé lára náà ló bá tiẹ̀ jẹ́ débi tó títáyé ẹ bàjẹ́ dé ṣé lára náà ni ohun tó gbé dání àti òun lé rẹpẹtẹ náà látọdún 1978 1972 orí burúkú tó ń ṣe yẹn náà ló mójútó tó fi dè ní òun náà ló dàgbà sí lára yẹn kó bọ́ta kó wá sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ rí kó wá gbé information kó dọ́gbọ́n lọ gbọ́ lecture tí bàbá Kamaludin sí kó wá lọ sọ fún Sheikh Adam ká máa fi bánú wọn jẹ́ bẹ́ẹ̀ ṣe fún bàbá bẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe fún ọmọ ṣe ń tẹ́ wáyé wá ṣe nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ bákú nìyẹn olórí burúkú ló pọ̀ láàrin ohun tó ń ṣe mí lẹ́nujọ́ mẹ́ta ìkọjá kémi tí mo mójútó lẹ́nujọ́ mẹ́ta ó kọjá kí n máa wá ta kí n máa bẹ̀yìn olórí burúkú tẹ̀ ní láìfù yìí kí n máa bá yín tàkùrọ̀sọ online but ẹ lè sọ̀rọ̀ kankan lọ scot free kò possible ẹ máa gbèsè ẹranko nìyí o ò ní àwọn wo ló bí wọ ìgàn àwọn wo ló bí ẹ o ò ní better upbringing o ò ní in fact irú èèyàn tó jẹ́ ó ti fi hàn bí àwọn bàbá àtìyá tó bí ẹ ṣe rí ìwọ ayé ẹ ló worst jù láyé ìwọ náà ló ní káwọn èèyàn tẹ́bá sálù àlá tán ẹ fa sìgá nílé àlù àlá báyìí kò bàrún jẹ́ ìwọ náà ni gbogbo lẹ́kítọ̀ táwọn èèyàn ò ṣe rí àrà àfa alálùbáríkà kan ìwọ náà ló sọ pé obìnrin tó bá fi wọ́sí machine fọwọ́ aṣọ ọkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ní lálùbáríkà ìwọ kò sí tó ti ṣe tán o gbé ẹsẹ̀ lójú ẹsẹ̀ àfa tó ló ń gbìjà yẹn bàbá nǹkan àdánwò tó dálẹ̀ sílẹ̀ Yorùbá ṣé wọn làárọ̀ tán yẹn ṣáfàárẹ̀ wánu ṣáfàárẹ̀ nu ṣe ẹ̀dẹ́ yóò mọ̀ fi tọrọ nu ẹ̀dẹ́ yóò mọ̀ ẹ̀ tó rólé wọn tì ẹ̀ tí ò lè dálé bàbá ẹ̀rù ṣe ẹ̀dẹ́ yóò fi tọrọ nìyẹn ṣáfà gidi nìyẹn àṣẹ bí gbogbo àwọn èèyàn là ń rí tó ń rólé bàbá wọn ṣe bí bàbá oníkìjìpá nìyẹn wo àwọn ẹ̀gbọ́n wọn wà lọ́dọ̀ wọn náà àwọn máa dúró ọmọ ẹ̀gbọ́n àwọn agata bá débẹ̀ báyìí inú wọn máa dùn ni inú wọn máa dùn pé no alhamdulilayi wọn sọ̀rọ̀ ìkan wá sẹ́ni mẹ́sẹ̀jì sí mi nù yín mo sọ fún yín pé ẹranko ló pọ̀ nù yín ó ní kí n wo ẹni tẹ́ ń pè láàfà gbà kò ní lè ké mo ní ẹni tó bá sọ̀yàn lórí ibú náà ni máa fi bú yàn ṣé bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ pariwo pé ó fẹ́ dájà máa àfa rẹ̀ sí méjì kó mọ́ nìjímọ̀ lọ béèrè tán ní jọ̀hún bàbá oníkìjìpá wọn ń kíjímọ̀ lé wọn máa ń lọ sí àyè yẹn lọ kírun wọn kò gbòjà mọ́ wọn lọ sí àyè yẹn lọ kírun ni ṣé gbádẹ́ fàbùkù kan wọn náà wọn jáwọ́ mbẹ́ pé àwọn epo àbíta ìrówó rà ṣé bàbá oníkìjìpá wà lè dá mọ́sálásí kọ́ ni bọ̀ wọ́n fẹ́ fi wọ̀ fún ẹ̀yin náà lẹ́sọ̀ pé wọn gbọ́dọ̀ kọ́ mọ́sálásí torí Sheikh Adam ti ní mọ́sálásí wọn gbọ́dọ̀ nílé kéwú torí Sheikh Adam bàbá wa àgbà àfa ńlá àfa Dáúdù àfa ńlá àfa ẹlẹ́yà bọ́n ṣe kàǹkà tó ti nílé kéwú ti Sheikh Adam tó ẹ̀yin náà lẹ́ ń pariwo wọn káàkiri lẹ́nu ìjẹ́ kí bàbá yẹn ó ní jímọ̀ níbi ààyè wọn lágége ńbẹ torí pé ẹ̀ ń pariwo pé wọ́n tún wá fi àpọ́nlé fún yín ẹ̀yin náà lẹ́ tún sọ pé kò ní mọ́sálásí ẹ̀ wo bí tó ti ń kọ́ yín wọ́n sẹ́ndì fídíò Sọ́ọ̀lù Ajánásí bàbá mi tó ti ń kọ́ àwọn ọmọ class wọ́n sẹ́ndì ẹ̀ sí mi kémi wù kò àfààyàn kò nílé kí ẹranko ní ẹranko ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ lùgbèsè ayé yín tẹ́ fi jáde láyé nìyẹn ṣé bẹ́ẹ̀ yín náà lẹ sọ pé tọ́ ma ti dalẹ̀ ẹ̀yin náà mọ̀ pé tó ní kéjì bàbá fi lè láàyè níbẹ̀ yẹn kan kọ́ mọ́sálásí ńlá àti irú owó yẹn kọ́ owó mọ́sálásí yẹn kọ́ ni problem ilẹ̀ kọ́ kan pọ́n gbọ́dọ̀ sọ́jà dé báyìí káwọn fẹ́ kọ́ mọ́sálásí báyìí kò lè lo ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n máa fi dókè òdodo ṣé báyìí náà lẹ́ ń pariwo tẹ́rù ń báyìí pé tó ní kí bàbá kọ́ mọ́sálásí sáré irú kankan níbi báyìí mọ́ báyìí sáré kìí ṣe bọ́ lẹ́ ń sunkún káàkiri wọn ì tí ì ṣe kankan lẹ́ ń sunkún káàkiri láyé yín ti fẹ́ bàjẹ́ yẹn nísìn àbí gbogbo ntẹ́ lè gbà lẹ́mọ̀ fi lo àwọn èèyàn gbogbo ntẹ́ lè gbà lẹ́mọ̀ fi Sheikh Adam wọn ì ṣe ọmọ fún bàbá Kamaludin ẹ̀yin ò gbà pé ọmọ ni wọ́n jẹ́ sí wọn ṣùgbọ́n olórí burúkú yín ẹ máa sọ pé bàbá mufti ọmọ ló jẹ́ sí wọn dìrò níbo náà ti ń ṣerú ẹ̀ ibo ló ti jọmọ́ ibo alẹ́ ẹranko ni yín ẹranko mo sì ń bọ̀ eléyìí mo kàn wá fi ṣe sample fún yín ni mo ń bọ̀ in a very big manner orí yín ó pè ṣẹlẹ̀ yàwó rẹ ni this time around ọ̀rá for ọ̀rá ni.